gbọ́dọ̀ jẹ́ àgbẹ̀. Ní bàbá nípa jẹ́ ìlú náà mo jẹ́ ọmọ nínú ọ̀rọ̀ bí ọmọ ọba. Ọlọ́run tó wá ṣe wípé èmi wọn a wá dàbí ìbejì nítorí pé Ọlọ́run pé kí èdè wa ó yé ara wa. Mo jẹ́ wípé láti ìgbà wọn ti jọba títí wọn fi pé wọ́n papòdà tímọ́tímọ́ ní àjọṣe ní àjọyọ̀ lórí sí ibi àyẹ̀wò fún mi nínú àfihàn ìpè Ọlọ́run ìgbéde àná. Adéyẹmí olúwájúgbó àti ìgbà ọba lọ́rọ̀ yẹn ló padà wá tí àwa ń pè ní Làmídì ọlá lórí gbogbo ìṣe rẹ̀, gbogbo ìlò rẹ̀, gbogbo ìwà rẹ̀, ó dàbẹ̀ mọ́ ìdẹ́sẹ̀ ìlú rẹ̀ àti ìgbàlódé gbogbo ẹ̀jọ́ pátápátá. Ó sì gbà wípé ṣe ni Ọlọ́run láti gbà padà wá nínú Láyéwọlá pé èyí tí bàbá yẹn àtàbàbà gbogbo lọ ṣáájú ò lè jẹ ìjọba ó lè padà wá jẹ ó lè fi òkú ọ̀dọ́ ẹwà ọ̀dọ́ àti ẹwà Yorùbá ó lè fi ràn gbogbo aráyé níbi pé gbogbo tí wọn ò ní rí ọmọ ìjẹba wa gẹ́gẹ́ bí ìran tí Ọlọ́run náà gbé kalẹ̀ láti fi Ọlọ́run fẹ́ fàyè dá àti fi hàn. Ọlọ́run wá lo Láyéwọlá lọ́jọ́ àti ìbàdàn padà láti fi wọ́n. Èmi ọmọ ìlú náà nínú ọmọ àti láyé tí ó kàn wọ́n gbọ́ ìlú ọ̀dọ́ láti ọdún méjìléláàádọ́ta tí Láyéwọlá ti jọba. Síbi náà ní ipò mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé fẹ́ pé àwọn èèyàn sọ pé mo gbọ́dọ̀ ìró oore ìró ayọ̀ ìró ìdòdó ìgbà òkè kọjá ní ìró wa ayé sì ń gbọ́ nígbà tí Láyéwọlá wà ọba wa. Nítorí náà nígbà pé iṣẹ́ tí aná wa ṣe nígbà tó jẹ́ tán ni àwọn bàbá rẹ̀ pè pé kó máa bọ̀ wá sí mi nílé. Orí òkúkú ṣàìsàn pé àgbé ká ẹsẹ̀ ara ẹ̀ ló fi rìn lọ tó ń lọ sí ní ibi tó lọ. Ìjẹ́ wípé ẹsẹ̀ wọn kò padà wálé mọ́. Tó wọ́n jẹ́ èèyàn dáadáa, wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn tó bá ní fẹ́ràn èèyàn ọ̀fẹ́ dé wọ́n ní fún bàbá yẹn. Mo ń sọ ní ìyá wa ọmọ rẹ̀ kan ọ̀kanú ọmọ ẹ̀ ló jẹ́ ọ̀gá Ọ̀yọ́ State College of Nursing and Midwifery. Ó ń sọ láìpẹ́ yìí kẹ́ ẹ tó dé ní ìsìn ní òkè sọ̀rọ̀ àná ìpè sọ̀rọ̀ jẹ́rìí wípé nígbà tí wọ́n ní ṣíṣe ní ọgbà wọn tó ń pe bàbá wọn. Bàbá yẹn inú oorun láti ilé ó sì pa inú oorun yẹn mọ́ra pé dé ọgbà àbí tí ó ti ṣe nǹkan gbàgbé tọ́wọ́ àpè ọmọ rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lójú aago pé wá mo lè ṣe ní ọ́fíìsì rẹ̀ ọbẹ̀ sọ ọ̀kẹ́ lọ́kọ́ inú òkú máa di dàbí. Ọ̀pọ̀ àmọ́ra wá láti lé tó ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wàá tọ́jú rẹ̀ nígbà ara balẹ̀ ló pa lójú àgbo tó wá lọ sọ fún ọmọ èèyàn pé tó Ọlọ́run jẹ́ èèyàn ọmọ ọlọ́mọ rẹ o jẹ́ mọ̀kọ́mọ mi ló mú mi wọlé lọ ní ìsìn lọ́tọ́jú mi báyìí ní sòrò èyí wọn èmi tèmi wá ń bá yín sọ̀rọ̀ yìí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí máa mo fi ìwé kan lọ́lẹ̀ lọ́yọ̀ọ́ tí mo ní bàbá ni ó wá ṣe alága ń bẹ̀. Ó dẹ̀rẹ̀ wọn ọmọ ya bá ń sọ fún mi ìjẹta pé gbogbo àwọn làwọn ṣèpàdé kí Aláàfin ọ̀gbọ̀dọ̀ jáde yọ wọ́n sọ fáwọn wípé kìí ṣe Ayọ̀ Ládìgbòlù ní ọ̀nà ṣe kan nípò Ọ̀yọ́ tó wù ní débẹ̀
kódà àfikún ló lè fún ohun má dé bẹ́ẹ̀ irú èèyàn bá ń lọ jẹ́ wọ́n bá ti fẹ́ràn yín ọjọ́ mọ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ ìnira fún ara ẹ̀ tó lè máa mú ọ̀pọ̀ ẹlòmíì irú èèyàn tí bàbá yẹn jẹ́ lórí wọ́n ló ní sọ bí èèyàn tó jẹ́ ẹ bá wá jẹ́ lójú ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹ̀yìn lẹ́mọ̀. àwọn afẹ́mọ̀ bọ́ ṣe ní nílé ní báwọn náà dé ìlú dáadáa sí wa wọ́n ṣe dáadáa. mo ti fún yín lápẹẹrẹ irú èèyàn tí a jẹ́ wọ́n lẹ̀ láwọ́ bàbá láwọ́ nígbà kan ni ẹ máa sọ pé ilẹ̀kùn Ọ̀yọ́ kì í ló gbà láyé láìwọlá kọ́ ara àwọn tí ìgbà rẹ̀ yí padà nù tẹ́lẹ̀ ilẹ̀kùn Ọ̀yọ́ ìrógbà ó wá ní máa ń ró láàfin Ọ̀yọ́ wọ́n gbà láìwọlá dé ilẹ̀kùn Ọ̀yọ́ wà ń ró gbà bí èèyàn bá wọnú àfin wá bàbá òkun ní nǹkan yóò mú ọmọ rẹ̀ jáde ara àwọn àyípadà rere Ọlọ́run lò fún ìwọ̀nyá àlè bàbá òun. Lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tún ń ṣe àwọn ìlú náà tí wọ́n bá ti akẹ́kẹ́ alẹ́ máa ṣe àpẹẹrẹ bá wa yẹn bá wa dábọ̀ yìí fáwọn tó wọ́n dìde. Mo ti sọ fún yín. Mi ni ọ̀dẹ̀ Àmójútó Adéyẹmí ọmọ ọba Adéyẹmí láti ìlú Àláàfin. Bàbá wa ó dùn wá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó àárín nǹkan tá a fẹ́ ṣe sí. Àgbà àti Ọlọ́run àwa náà tá a wà pẹ̀lú náà ló ní wá kò sí nǹkan tá a fẹ́ ṣe. Gbogbo àdúrà mi ni pé gbogbo dáadáa tí bàbá wa ṣe kí Ọlọ́run kò fi tẹ́ wọn tá a fẹ́fẹ́ rí fún wa. Ó fi tẹ́ wọn tá a fẹ́fẹ́ rí. Ojú tí wọ́n ibi tí wọ́n kọjú sí ọ̀dà ẹ̀yìn tí wọ́n fi lẹ̀ ọmọ bàjẹ́. Gbogbo àwọn ọmọ wa pátá Ọlọ́run ó dúró ti gbogbo wa àtàwọn ayaba àtàwọn òṣìṣẹ́ ọba gbogbo pátá Ọlọ́run má jẹ́ ká ráyọ̀ Ọlọ́run jẹ́ kí ọdún ó jìnnà síra wọn àti gbogbo ẹ̀yin òṣìṣẹ́ lápapọ̀ Ọlọ́run ó pẹ̀lú wàlúwà àdìgbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àti obìnrin àti ọkùnrin àtònílé àtàlejò kò sí ẹni tí bàbá wa tí ò nífẹ̀ẹ́ bàbá wa jẹ́ ẹni tó yàn mára àtẹ̀bí àtará kò sẹ́ni tí bàbá ò lè ṣe fún kó ẹ lè bá ẹkún dé ọ̀dọ̀ Aláàfin kẹ́ẹ̀sì bẹ́kún padà lọ. Kódà gan ó tún nífẹ̀ẹ́ àwọn ará àta ju àwọn ọmọ tó bí nínú rẹ̀ lọ so kọ́lọ́run àánú rẹ̀ kó bá foríjì bàbá wa kó bá tẹ́wọ́ sáfẹ́fẹ́ rí. Ó túmọ̀ sí pé bó ṣe ń ṣe fónílé bẹ́ẹ̀ náà ń ṣe fàlejò torí bàbá wa nínú Ọ̀yọ́ yìí nínú ìlú Ọ̀yọ́ àti ní gbogbo agbègbè Ọ̀yọ́ Aláàfin ọ̀kan ni Ọlọ́run àánú rẹ̀ kó tó jẹ́ ká rí ẹni tí ó tún dára bí rẹ̀ fún wa ní Ọ̀yọ́ yìí. ìmọ̀ràn yín fún ẹbí àti Ọ̀yọ́ ìmọ̀ràn wọn fún wa náà ni pé tó ká gba nǹkan tí àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kí wọ́n gba nǹkan tí ó dé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí a ní agbára tó bá jẹ́ pé a ní agbára láti lè sọ fún Ọlọ́run pé dákun bá mọ́tì bá wa tó báyìí lẹ̀ àbá ṣe ṣùgbọ́n kò ságbára kankan fún wa àgbà ní ká kékeré Ọlọ́run àánú rẹ̀ ó dúró tì wá má jẹ́ kí á dààmú lẹ́yìn ìlú bàbá wa Ọlọ́run rán àánú sí ọ̀rọ̀ wa lọ́rùn ká mọ̀ sí rí wàhálà ká mọ̀ sí rí dààmú lẹ́yìn bàbá wa. bàbá adarúkọ nílẹ̀ sí fáwọn èmi ni Mujidat Adéyẹmí ọmọ ọba. ṣe púpọ̀ wọ́n ní wọn lè rí lóyún Ọ̀yọ́ gbọmọdọ́kọ̀ ayé sọ ọ̀rọ̀ lásán kò sí ẹni ìpòtí kankan náà tó dọ̀ ìpòtẹ́ sí kankan náà tí ó gbọ́njẹ́ báyìí lórí ayé lákàá irọ́ pátápátá gbogbo ẹ̀. Ó dà káàkiri nígbà tó kásẹ̀ nílẹ̀ nígbà wo ni ọkọ̀ ṣíṣe ayẹyẹ kẹyìn fún bàbá wa Aláàfin tó gbèsè wà wáyé. ṣẹ́rí pọ̀pọ̀ ṣìṣì kì kò ní jẹ́ ohun tí ó tètè àmọ́ ní àìpẹ́ ní ọjọ́ Sátọ̀dé tó ń bọ̀ yìí wọ́n ṣe ìjọ mẹ́jọ tí wọ́n ṣe àdúrà interreligious prayer nítorí pé bàbá yìí ni bàbá fún gbogbo ẹ̀sìn tí ó wà bẹ́ẹ̀ ni ó jẹ́ àwọn mùsùlùmí ó jẹ́ àwọn kristian ó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ nítorí pé traditional ruler náà wọ́n dẹ̀ ọba bá lórí Sátọ̀dé ní aago mọ́kànlá bẹ́ẹ̀ ni ní aago orúkọ tèmi ní Ọládọ̀tun Ọládélé èmi ní mo di gbogbo tó ń jẹ́ iṣẹ́ Aláàfin ní ayélujára Instagram website Facebook